and I hope that many of our people will eventually get the message. So I go live, not only Facebook. We have just about very few minutes. Moki gbogbo alẹ́ nǹkan sí pé báwo lọ́dọ̀ yín lọ́hùn. Ọ̀dọ̀ tiwa náà wà okay. It's quite sunny. It's in good weather. The energy is coming gradually. So moki èèyàn alẹ́ nǹkan sí. Àdúrà wa gbà níṣẹ́ lásán. As usual, when we are out and about, we just want to also kẹ́yìn náà lè mọ̀ pé a very beautiful world. Ilé ayé tá à ń sọ pé a fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa understanding, and that's why we always bring you closer to your doorstep. Ilé-iṣẹ́ tí ó máa ń mú kan wá fún yín òun là ń pè ní Koiki Media, bringing the world closer to your doorstep, as we continue to show you all the reason why tí kò sí nǹkankan tó sọ pé ọmọ Yorùbá náà a lè ní ibi tá ti máa train àwọn èèyàn fún aviation nílẹ̀ Yorùbá. A ní láti lọ máa ṣe yẹn nílẹ̀ Haúsá, gbogbo nǹkan lọ kó lọ sí north. Gbogbo eléyìí la ṣe ń sọ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká support the future of a Yoruba country, where many of us will be trained for many things tó máa ṣàǹfààní fún wa léni àti lọ́la. But ọ̀pọ̀lọpọ̀ get message yẹn ṣe ni wọ́n rò pé bá ṣe ń sọ pé ká dá dúró yẹn a fi dá wàhálà sílẹ̀ ni. Ara training kan tí ó lè máa mówó wọlé fúnlẹ̀ Yorùbá ní nígbà tí a bá ti ní country tiwa. Ṣe rí pé all these are very unique places. Ìyẹn la ṣe máa ń mú wá fún èèyàn wa pé ẹ̀yin náà wo bó ṣe ń lọ. Iṣẹ́ kan lélẹ̀, employment kan lélẹ̀. It creates also a lot of opportunity. Tó bá mọ bó ṣe ń wa aircraft, owó gidi ló máa pa o, mo ṣeré. You'll be making a lot of money. I'll tell you how much it costs láti ṣe àwọn training kò ń ṣòwò kékeré rárá. And all these is the reason why ìwọ náà wo ìtọ́nú máa cost just to have 45-minute trial. It's about £228 láti fi òdèmá láti ṣe 45 hours láti lè fi mọ bó ṣe ń wa àwọn light aircraft lọ máa ń pa àwọn eléyìí. Wọ́n dá láti fi ṣe nǹkan àgbẹ̀, láti fi fumigate, láti fi monitor nǹkan lókè. Irú gbogbo tó ṣe máa ní Fúlàní jíyàn gbé irú àwọn kan báyìí ló yẹ káwọn governors wa kọ́ investing ní gbogbo ilẹ̀ Yorùbá, kọ́ train àwọn ọmọ wa so that tí Fúlàní bá ti ń jíyàn gbé lẹ́sẹ̀kẹsẹ̀ èèyàn á gbé plane yìí àti helicopter ẹ gbé lọ sókè, ẹ bẹ̀rẹ̀ sí aircraft kan ló wà lókè pátápátá yẹn náà lọ́hùn, ó lè jẹ́ àwọn big one lélẹ̀. So ẹ̀yin ọmọ Yorùbá mo kí yín o, ẹ káàárọ̀ lọ́tún lósì. Èmi ọmọ yín àbúrò yín náà ní ẹ̀gbọ́n yín àbúrò yín olólùfẹ́ yín Koiki Media, bringing the world closer to your doorstep. Ẹ jẹ́ ká dìde, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ agbára wa sílẹ̀. Opportunity pọ̀ ju gbogbo ràkàràkà ràtìràtì tá jókòó tì nínú Nàìjíríà yìí. Èyí náà wòran nísìn láti ṣe training ní bíbáyìí £228 fún 45-minute trial lesson. Tó bá dẹ̀ fi ṣe 60 minutes £290. O tún lè ṣe oní 245, o lè ṣe oní 295. All inclusive PPL training package. O gbọ́dọ̀ ṣe 45 hours. 45 hours mi pé wàá máa san £228. Ẹ bá mi calculate how much ló jẹ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí darapọ̀ mọ́ wa lórí backup wa ní go live lórí Koiki Media all the time. Backup wa láti máa go out lẹ́ǹkọ̀ọ̀kan. Ẹ lọ darapọ̀ mọ́ backup wa lórí YouTube so that ẹ̀yin tí ẹ bá tún fídíò yìí wò nígbà tá a bá repost ẹ̀ á jẹ́ pé ẹ follow wa bá ṣe ní kẹ́ follow wa nìyẹn. A lè sọ jù yẹn lọ. Mo ti ṣàlàyé yẹn fún wa níjọ́ Saturday. Mo pray pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ṣe rí pé mo wà live nísìn lórí backup. This is our backup channel. Ẹ jẹ́ n gbé screen yẹn wá sójú mi. So you can see that is me right there. Phone méjì. So ẹ̀yin tí ẹ̀ ń wò mí nísìn ó dìgbà tẹ́ bá lọ darapọ̀ mọ́ wa lórí backup. Brother mi Ọlọ́run bá ń bu ẹ láṣìírí. I'm excited. Passport yẹn á dé láìpẹ́, mo ní dárúkọ wọn káwọn èèyàn má lọ wọn ní àtàtún ẹni yẹn Koiki. Àwọn èèyàn tó ẹ rí plane yẹn ló ń fò lọ sókè yẹn ní ṣiṣẹ́ rí, ìkan ló ń lọ sókè yẹn. Gbogbo nǹkan tó máa mówó wọlé fún wa lélẹ̀
nígbà tá a bá délẹ̀ lérí láìpẹ́ láì jìnnà but nígbà tí ẹ bá jẹ́ ká gbára wa sílẹ̀ nísìn ìyẹn la ń sọ fún yín. So all this is a very important training tó máa wúlò fún wa ní èní àti lọ́la. So I hope that many of us will eventually get the message. So àwọn èèyàn get message. Àwọn kájà wọn wá. Lovely dogs. What is the name of the dog? This one's Hugo, and the yellow one is Brooke. Hugo. Hugo? Hello, Hugo. Hello, Hugo. All right, behave yourself now, Hugo. I know, yeah, I know. I can see that already. He's excited to see me. So, you know, I'm obeying. This is the future. When we have people that can be trained as a pilot, as an helicopter pilot, as a, ẹ̀wọ̀n Fúlàní jíyàn gbé àmọ́bitọ́ wà wọ́n ṣe ní mọ́bitọ́ wà wọ́n máa jíyàn gbé fún 12 days. Gbogbo eléyìí ò ń ṣe nǹkan tó yẹ kó máa wáyé níbi tí ayé ti kọjá bẹ́ẹ̀. Àwa náà ní gbogbo lẹ̀ èlò ló fi ta gbogbo àwọn aircraft yìí nísìn. Ilẹ̀ Yorùbá ní owó láti ra gbogbo àwọn aircraft yìí. Àwa ní training school. Gbogbo àwọn uncles mi tó mọ̀ nípa iṣẹ́ yìí wá bẹ̀rẹ̀ sí train gbogbo wa wá train mi náà àbẹ́ ọ̀rọ̀ mi ò yé yín nísìn. So gbogbo ọmọ Yorùbá iṣẹ́ pọ̀ fún wa tá máa ṣe o iṣẹ́ pọ̀ gan-an. Mo ń bọ̀ ẹ jẹ́ n gbé call ìyàwó mi. Hello sweetheart. Yeah, mo tẹ̀ ṣe òun wò mí live àbí mo wà live. Yeah, mo wà níbi tí àwọn ẹran tó ti máa ń drive aircraft. So mo wà live by anything. All right, my pẹ́. Okay. Ẹ̀yin èèyàn wa bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ Yorùbá Nation. Ẹ darapọ̀ mọ́ Yorùbá Nation. Òun nìkan lọ́nà àbáyọ. Bá mi cut lọ́dọ̀ ẹ̀. Yorùbá Nation nìkan lọ́nà àbáyọ. Ẹ jẹ́ àgbà country wa. We can't continue to live, in fear. We are living in fear on our land. Àwa la nílẹ̀, ẹ̀rù ń bà wá lórí ilẹ̀ wa. We can't live, a very good life. Kò make sense rárá. Ọlọ́run gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́ pé ẹ kàn ń sùn ẹ̀ ń jí ẹ̀ níṣẹ́. Iṣẹ́ kan lélẹ̀ nísìn láti train yín as an aircraft pilot. Ẹ máa bá wa ṣiṣẹ́ oríṣiríṣi. Iṣẹ́ oríṣiríṣi làwọn light aircraft máa ń ṣiṣẹ́ wọn pa máa ń rí wọn táwọn Boko Haram náà máa ń lò. Ẹ̀wọ̀n kan lọ́ máa fi ń drop weapon fún wọn. Àwọn kan tẹ̀ ń wò lẹ́yìn mi. Because kò síbi tó lè land sí bó ṣe wà yẹn. Kò síbi tó lè land sí. Ìmí wà tó lè land sórí omi. Ìmí wà tó lè land sórí different things ló lè land sí bó ṣe wà yẹn. Àwọn light aircraft tẹ̀ ń wò yìí. Àwọn ń ṣe bíi plane. Gbogbo eléyìí la ṣe ń sọ fáwọn èèyàn wa. Gbogbo eléyìí la ṣe ń sọ fún yín. Abádẹ́ sọ wá ní Koiki shut up. A fẹ́ Yorùbá Nation. Ṣe ni má fẹ́ Yorùbá Nation. Ẹ gbọ́dọ̀ fẹ́ Yorùbá Nation. Ọlọ́run ó gbọ́dọ̀ fẹ́ Yorùbá Nation. So gbogbo àwọn ibi báyìí nísìn a máa train àwọn èèyàn àwa náà máa ní different ones ó máa wà ní different states across Yorùbá land. We'll be training people. People will be trained how to fly these beautiful machines. Again, turn camera again. All these beautiful machines, Sherry. The ultimate experience. Fly a split fire. Available níbí by anything. 2-seat split fire flight in 2025. Then níbí by now àwọn èèyàn máa ń wá síbẹ̀ wá wá ṣeré. Èmi náà ṣeré wá ni. Wá ṣeré wá jókòó wá mu tea wá mu coffee. Wá dẹ̀ máa wá àwọn tó ń drive àwọn tó ń learn. Kò sẹ́ni tó wà lè train fún àgbàlagbà ni o ọmọ kékeré ni o. Ẹ lọ darapọ̀ mọ́ Koiki Media YouTube backup channel àti sọ fún yín. Ẹni tó bá darapọ̀ mọ́ a lè help yín. Ẹ wo gbogbo àwọn aircraft yìí. Gbogbo eléyìí la ṣe ń sọ fáwọn èèyàn wa. Ẹ jẹ́ ká kúrò ní Nàìjíríà. Nàìjíríà ó ń delay ó ń slow us down. Wallahi, Nigeria is slowing us down. It's not going to progress.
gbogbo bíbá yìí nísìn ó níṣẹ́ tí ó ní àwọn èèyàn tó máa employ aláwọn tó yẹ pé they are expert. Mo ní àǹtí mi kan mo fi dárúkọ wọn ọlọ́run ọba o àǹtí mi yẹn mo fi go too much in details nígbà tó send àwọn information kan sí mi mo ní ọlọ́run in tó wà lọ́wọ́ ẹ̀yin lélẹ́yìí aláwọn tó máa train yín èmi ò mọ bó ṣe ń wà but aláwọn tó lè train yín and all these are useful for different things. Gbogbo yín tẹ́ ní farm tẹ́ ẹ̀ mọ bó ṣe ń lọ látòkè ọmọ máa bá yín wẹ́ẹ̀tì fáàmù yín wọ́n máa monitor ẹ̀ á máa ṣe security fún wa Fúlàní ṣe lè jíyàn gbé for 12 days táwọn ọmọ ibi tó wà lórí ilẹ̀ wa when we have people that can train and carry this aircraft. So àwọn oníṣọ́jú bẹ́ẹ̀ lọ. I just hope that many of you will understand that the future ọwọ́ wa ló wà o. Kò sẹ́ni kankan tó máa gbà yín sílẹ̀, àwa la máa gbára wa sílẹ̀. Nobody is coming to help anybody. We have to help ourselves, and that's a fact. So péyàn kan bọ̀ ọ máa gbà yín sílẹ̀, kò sẹ́ni kankan tó máa ẹ má bínú mo fẹ́ tàn kámẹ́rà mi wá sọ́dọ̀ mi nù. Kò sẹ́ni kankan tó ń bọ̀ wá gbẹ́ni kankan sílẹ̀. So I just pray and hope that many of you will get the message and support and endorse, a Yoruba country. To máa fún yín ní future to bright, future to da. I hope you get the message. So mo ní rí jù bẹ́ẹ̀ lọ láàárọ̀ yìí. Màá tún máa padà wá later nígbà tí a bá tún ní fún ẹ má bínú because nǹkan wà lọ́wọ́ mi ni, so that's why it's shaky. So ó pé èèyàn wa máa understand. Let us get ourselves together. So bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá kò sọ́nà àbáyọ kankan sí ọ̀kan Nàìjíríà irọ́ ló wà ń bẹ̀. Nàìjíríà irọ́ àtẹ̀tàn òun ló wà níbẹ̀. Àwọn èèyàn oríṣiríṣi ló ń wá síbí báyìí. Àwọn èèyàn máa wá jẹun, wọ́n máa jókòó. Àwọn pilot kan ló ń lọ yẹn nísìn, wọ́n lọ gbé aircraft wọn nìyẹn. So ìwọ tó ń takò tó ń sọ pé ò fẹ́ Yorùbá nation, kí ló dé tó ṣe fẹ́? Kí ni Yorùbá nation ṣe fún ẹ tó like ẹ? Yorùbá nation nìkan lọ́nà àbáyọ. Òun nìkan lọ́nà àbáyọ. Má yẹ kẹ́ni kankan sọ fún ẹ pé ọ̀nà àbáyọ kan wà again. Kò sọ́nà àbáyọ kankan. Mo fẹ́ get angle. So ìwọ tó ń takò máa takò. Tó bá yá Ọlọ́run jẹ́ kí ojú ẹ̀ kó là. So àdúrà tàwa nìyẹn, k'Ọlọ́run jẹ́ kójú ẹ̀ kó tètè là. Àwọn olóṣèlú ò nífẹ̀ẹ́ wa rárá. Ò nífẹ̀ẹ́ wa o. Tó bá rò pé ò nífẹ̀ẹ́ wa, ò nífẹ̀ẹ́ wa tọ́. Kò dẹ̀ sí tó kàn wọ́n pẹ̀lú ayé tiwọn, ayé tiwa. Àwa la máa wá bá ṣe máa get ayé tiwa tó máa work fún wa. And I hope many of you will get the message. So ẹ̀yin tẹ́ wà lórí Facebook, ẹ lọ join wa lórí YouTube. Kẹ́ lọ wò ìtókù. Mo kí gbogbo ọlẹ́ǹkan sí o. Àṣeyọrí la máa ṣe àníṣàṣetì láyé wa. Adélẹ̀ lérí. Ọlá bá ń dúró tó lóye gbòó. Gbogbo tó ń rí ní Germany náà lélẹ̀. Gbogbo tí bàbá Akíntóyè náà rí nígbà tó ti gbé l'Amẹ́ríkà. Gbogbo nǹkan báyìí ló ti rí pé àní kò ṣe pé ilẹ̀ ń jẹ wá. Ìyà ilẹ̀ ò jẹ wá. But yet, people seems to not get the message. We are not suffering from anything more than kò ń ṣe leadership problem ní problem wa. Nigeria a ní láti exit. A ní láti exit Nigeria. Ìwọ tó ń sọ pé iṣẹ́ ò la máa ṣe, iṣẹ́ kan lélẹ̀. Ìwọ tó ń sọ pé iṣẹ́ ò la máa ṣe. Ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa lórí WD76. Ẹ ti miss the first 15 minutes because a ti wà lórí backup tẹ́lẹ̀ ká tó end nìyẹn. Ẹ gbọ́dọ̀ darapọ̀ mọ́ wa ní gbogbo channels tá bá ti ní kẹ́ lọ darapọ̀ mọ́ wa. Ẹ support wa. Ẹ support iléeṣẹ́ wa. So these are beautiful places that can be redeveloped inside a Yoruba land. Gbogbo wọn tó wà l'Ékìtì. Ṣé wọn náà fẹ́ mọ̀ bó ṣe ń fly a aircraft? I'm sure you would like to, even if it's just for hobby. Imagine tó bá mọ̀ drive dáadáa, wàá tún máa lọ represent Yoruba country níta. Wọ́n máa fi ń ṣe oríṣiríṣi nǹkan.
plane ló ń lọ lókè yẹn nísìn plane kan ló ń lọ lókè yẹn àwọn eléyìí ló ń pè ní light aircraft so light ni wọ́n òun ni and they are expensive kò ń ṣe pé ó cheap ẹ wo iye tó fi ń ṣe training in táwọn kan wá láti ta tó wá ń ṣe training léléyìí o £228 fún 45 minutes calculate sówó Nàìjíríà lénìí £228 tó bá fẹ́ ṣe 60 minutes £290 ó dẹ̀ gbọ́dọ̀ ṣe 45 hours ló gbọ́dọ̀ ṣe yẹn la ṣe ń sọ fáwọn èèyàn wa tá a bá lè sọ it seems that our people are just Koiki like nǹkan tó dáa àbí èmi nǹkan tẹ́ ẹ sọ fún mi nìyẹn no problem ṣé mi àwa fi gbogbo bíbá sílẹ̀ nísìn táyé mi tó wà òkè nínú London màá jókòó sínú Nàìjíríà so you expect me to leave all these and come and live in Nigeria ìlú tó ní progression tí bá decide pé mo fẹ́ mọ bó ṣe ń wa kíní nísìn màá lọ kọ́kọ́ fa gbòòrò náà màá ṣiṣẹ́ dáadáa màá kọ́ bó ṣe ń wà tí bá ti kọ́ bó ṣe ń wà tí mo ní license ọbẹ̀ dé nìyẹn I can become a pilot within a year after my training màá dẹ̀ máa fi make owó mo kí Abdullahi mo kí brother mi mo kí ẹ̀ǹtẹ̀ tí darapọ̀ mọ́ wa Mr. Daniel mo kí gbogbo yín lẹ́ǹkan sí so all this is why we are saying that let's do what we have to do quickly so that we can get the hell out of Nigeria. Nigeria is not a country future lele tí bá fẹ́ Mr. Sunday mo kí yín tí bá fẹ́ di pilot nisin all I need to do is just do the training do my training and I have my license and then from there I can also start working in that sector that means kí mo ní máa ṣiṣẹ́ cleaning money àbí a trial of model solo wings package starts with ìwọ tó bá dẹ̀ níṣu ẹ̀ lọ́wọ́ tó wà Nàìjíríà tó bá ti dé bíbáyìí màá ṣàlàyé fún ẹ bó ṣe ń lọ so gbogbo táwọn ọmọ olówó yẹn tó fi ń jayé lélẹ̀ àwọn ọmọ olówó ọ́bì táwọn ṣe lélẹ̀ mo kíyà mi Bukola Azeez ìyẹn táwọn ọmọ olówó fi ń jayé lélẹ̀ ọmọ mẹ̀kúnnù ló máa jìyà kò ní da fáwọn olówó olówó máa jayé kú ni wàláì kí ni mo sọ fún yín olówó máa jayé kú ni ẹ̀ á bínú olówó máa ṣe kí ó máa jayé kú ni olówó máa jayé kú ni mo fẹ́ lo lébà mi ni olówó gbọ́dọ̀ jayé kú ni tálákà ló máa sọ pé lórúkọ Jésù kí ló kọ lówó pẹ̀lú lórúkọ Jésù olówó máa jayé kú ni wàláì tálákà ló máa ní inshallah in táwọn ọmọ olówó fi ń ṣe tó fi ń ṣe exercise tó fi ń ṣe ọ́bì lélẹ̀ tó bá ti jówó ní Nàìjíríà àwa ṣe training bó ṣe ń wa aircraft ó fi ń ṣe bẹ́ẹ̀ tó ń wa mọ́tò ni bẹ́ẹ̀ tó ń wa mọ́tò náà lórí so ẹ̀yin yan wa àṣeyọrí la máa ṣe èmi mọ̀ yẹn dájú àní ṣàṣetì láyé wa but àwa náà gbọ́dọ̀ gbéra ńlẹ̀ ẹ káàárọ̀ ẹ̀rí wàhálà mi pàbí gbogbo tó mọ̀ èrè àwọn òyìnbó oríṣiríṣi ló kún bíbá nísìn ní táwọn òyìnbó fi ń ṣayé nìyẹn èmi náà mú information lọ yàtọ̀ Ọlọ́run bá pèsè tá bá ti lọ fa gbùrù dáadáa tówó ti wọlé because kò easy £228 times 45 èló ní Abdullahi sáré bá mi calculate ẹ̀ 200 and èló tẹ̀ lọ pé láti fi ṣe kínní ẹ̀ ń bọ̀ láti fi ṣe training £228 bá mi multiply mo kí ìyá mi títí lọ láṣọ ẹ káàárọ̀ sáré bá mi calculate £228 times 45 so èló ni mo need yẹn tí bá sọ fún yín pa ní ìdòwó tó pọ̀ ẹni tó bá yé ló lè yè ẹ sọ pé à ní ìdòwó ní ìdòwó okay no problem Abdullahi sáré bá mi calculate mo fi pẹ́ mo tí because mo ń wo time báyìí kí ni time nísìn ẹ̀wọ̀n àpago la fi ń ṣiṣẹ́ nílùú òyìnbó time ṣì wà no anyway so I'm not in a rush ẹ bá mi calculate ẹ̀yin tẹ́ wà lórí comment section mo dẹ̀ lo glasses mi wà nù mọ́tò
kí ni 228 pounds times 45 èló ní ẹ jẹ́ ní total. How much is that? So we will get there. We will get there lágbára Ọlọ́run. Mo kẹ́yìn yan wa. Mo ń dúró de Ọmọbọ́lájí èló ní ẹ jẹ́. Àṣà ti ṣe ilẹ̀ Yorùbá. Ìyá mi dáadáa ìjọ kan ẹ máa try ká train yín ẹ gbọ́dọ̀ mọ bó ṣe ń wa aircraft. Àwa journalist a gbọ́dọ̀ mọ bó ṣe ń wa aircraft. So that a bá report a bá ti wà nínú Yorùbá nation. Kò yí sí Ọlọ́run. Àwọn pé àní ìdòwò 9,000 pounds. Ṣé ń gbọ́? So if I'm going to train for this now, mo need 9,000 pounds. Ta ló máa fún mi 9,000 pounds nísìn? Ẹ̀dá ní ìdòwò. But ọmọọṣẹ́ tí aircraft yìí lè ṣe. Okay, wọ́n ní 10,260 pounds. Ẹ ṣé gan ni Mr. Badamosi. So it's going to cost 10,260 pounds to train to become a license holder on this light aircraft. So who's going to give us 10,000 pounds? I'm sure some of you are looking at me and say, oh, possible. I want to know yẹn wà. But if dá sí, wọ́n ní kò kàn àwọn. Ẹ jẹ́ fún yín ní view yẹn dáadáa sí. Wọ́n ní kò kàn àwọn. No problem. Gbogbo wa la máa jẹ breakfast. Òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀. Àṣeyọrí la máa ṣe. A nílẹ̀ rẹpẹtẹ. A fi ṣe nǹkan kan. So I just pray that one day a rí àwọn tó máa support wa. Àwọn kan máa ní Koiki. Kọ́lọ́run jẹ́ kí èmi tẹ̀lé wọnú bí wà kí n máa bá wọn tún aircraft yìí ṣe. Ó possible. Kí lẹ̀ ń sọ síbẹ̀ èèyàn kan comment. So ẹ mọ̀ pé gbogbo àná la máa ń rí àwọn picture àwọn video àwọn Boko Haram tó máa ń drop weapon fún wọn. Àwọn aircraft tó máa ń lò lélẹ̀. Ó ti yẹ. Irú àwọn aircraft báyìí ló máa ń lò. Tó máa drop ẹrù fún wọn. So àṣeyọrí la máa ṣe àníṣàṣetì láyé wa. Yorùbá nation ó máa wá sí ìmúṣẹ. A kò gbọ́dọ̀ ṣiṣẹ́ débẹ̀ ni. Ó máa ṣiṣẹ́ débẹ̀ ni. So bó ṣe jẹ́ nìyẹn. So ibi tẹ́mi wà láàárọ̀ ìlélẹ̀ mo á fojú lóúnjẹ kó tó di pé mò ń bá rìn àjò mi tẹ̀síwájú. Kí láago wí nísìnyí náà? Ó dà pé mo ti change aago yìí o. Kí láago wí nísìnyí mò ń bọ̀? Ẹ má bínú mò ń bọ̀. Okay, 10:08. So a wà ní 8 minutes past 10. Ó yẹ Ọmọbọ́lájí ìwọ ọmọ bó ṣe ń lọ. Imagine tèmi náà bá brother mi Adéwálé Olúbùnmi mo fẹ́ kẹ́ wá kọ́ bó ṣe ń wa aircraft. Kẹ́ máa bá wa wa aircraft. But that's about almost 11,000 pounds lẹ́ ń wò yẹn láti fi train. Ṣé mi wá ní 11,000 pounds? Tí bá ní kẹ́ dáwó fún ẹ ní dáwó, ẹ máa bèrè pé kí la fi fowó ṣe. Ní tí mo lè fowó ṣe lélẹ̀. Tí bá rẹ̀ ń bá fún mi 15,000 pounds, màá rẹ̀ máa show in evidence. Màá bẹ̀rẹ̀ trade, màá kọ̀ sanwó fún wọn nísinsìnyí. Tí bá rẹ̀ tó bá fún mi ní 15,000 pounds, màá kó fún wọn báyìí. Ẹ gbà. Màá bẹ̀rẹ̀ sí ṣe training. Ẹ wá mọṣẹ́ tó máa ṣe nígbà tí journalist bá wà lókè tó ń record látòkè. Ilé gangan ló ń pè ní drone tó dáa. So ṣe rí i pé Yorùbá nation kò ń ṣe by mouth. It is by money. Owó ló ń pè. In táwọn olówó yẹn fi wà ahead of us nìyẹn. Àwọn olówó lọ́wọ́. Owó burúkú wà lọ́wọ́ wọn, owó tó ti jí. So wọ́n wà ahead of us. And àwa náà máa débẹ̀ náà lágbára Ọlọ́run kọ́ yẹ pé we will have to work extremely hard. So ààrẹ aircraft kankan tó ń take off. Ìkan ti take off lẹ́ǹkan. So wọ́n ti lọ, wọ́n máa lọ round. Á padà wá. Ààrẹ kankan tó ń take off for now. So mo kí ẹ Rahim Abbas, Mr. Abiodun Gafar, mo kí mom see me. So what you're looking there to train for it, you know, is equivalent of almost
£15,000. But chicken change in it. MIT Yaya Bello G, 80 billion naira. Chicken change for Yaya Bello. To buy fish is 60 minutes, £290. Multiply by Ogboro 45 hours to become a full. Omalaji 45 hours. Mutilo Bello one no limbe lenko. Sorry, 45 hours. 45 hours of PPL training in 3 modules. To most people, the sky is the limit. To those who love aviation, the sky is home. Mo like ọ̀rọ̀ yẹn. You know, àwọn òyìnbó ayé tí wọ́n easy ni. Àwọn náà ti wá jẹ toy. So yẹn wa sorry ambulance kan ló ń lọ ẹni san gbọ́dọ̀ ní fire brigade náà tó máa wà níbí báyìí. Stand by. Ilé tó jó lánàá report tí mo gbọ́ ni pé washing machine ló explode. Washing machine tán lò nínú ilé. Ẹ rántí pé mo fún yín ní fire report because aunty mi kan ní mo padà sọ update lórí ẹ̀ mọ́. It was a fire through a washing machine. So washing machine ló faná yẹn. So kí n máa lọ jàre. I have a lot of other things to do to catch up with. So ẹ̀yin yẹn wá. So ibi tá a máa rí mọ́ nìyẹn ní lọ́sàn-án kádùrà wa kó túbọ̀ gbà níṣẹ́ lásán. Àkókò délẹ̀ lérí. Ọlọ́run bá dúró ti olóyè Ìgbòho wá dúró ti learn to fly. How to cause it learn to fly, Sherry. Trial lesson, aerobic experience, flight package for PPL, night rating, multi-engine, flying club, and a private hire membership. Gbogbo ẹ̀ ló wà níbí báyìí. Ìtàwọn olówó yẹn fi wà ahead wa náà nìyẹn. Owó wà lọ́wọ́ wọn. So, but àwa náà máa débẹ̀ lágbára Ọlọ́run. So yẹ kí n move. Olùgán tí ń wọlé. Thank you. Táwọn òyìnbó fi máa ń jayé wọn nìyẹn kí ni kàn. Thank you very much. Thank you. So oríṣiríṣi ajá ló dẹ̀ wà lọ́wọ́ wọn. A máa délẹ̀ lérí lágbára Ọlọ́run mímọ́ yẹn. So but we have to work hard. Àwọn kan lọ́wọ́ deliver oúnjẹ nísìn. In 300 feet. Turn right on A30. Turn right. So yẹn yẹn wá. A máa délẹ̀ lérí. A gbọ́dọ̀ ṣiṣẹ́ débẹ̀ ni kò ń ṣọ̀fẹ́. So ẹ jẹ́ kí n tún fi ní view yẹn láti bíbá lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ. Ń bọ̀. We have to work hard. We gotta work extremely hard. A máa ṣiṣẹ́ gan. Pé a bá fẹ́ gba Yorùbá nation yẹn, iṣẹ́ gidi. Torí future yẹn ó bright gan. Kò tẹ̀ sẹ́ni tó lè sọ fúnra wa náà. Future Yorùbá nation yẹn ó ti bright jù. Because this is just one out of many opportunity. Ẹ jẹ́ kí n fi oyin níbí báyìí. This is one out of so many around the bikers. So, Larry, can you see it? This is one out of the so many opportunities. British European Airways. Ẹ ká wo gba àwọn date yẹn. Nígbà tí ẹ ká wa náà ti develop, wọ́n ti gba Saturday kúrò lọ́wọ́ wa ṣẹ́rí. Ẹ jẹ́ n kà sí 24th of July 1946, there was a transfer to BOAC, BEA Division. 27th of July 1946, the first flight by Brookland Wisely. 10th of August 1946, to No Hut, named Vagabond. 3rd of March 1947, to Blackbushe, loan to Airwork. 1952, kò tí sí Nàìjíríà nígbà yẹn pé independent, registered to Hunting Air Transport. July 1957, nígbà yẹn làwọn bàbá Awólọ́wọ̀ negotiate tán wá sí London. Tẹ́ bá rántí mo sọ fún yín Lancaster House 1957-1958 tó fi rig election in 1959 tó fi gbé fáwọn Fúlàní. Àwọn tí ń ṣe July 57 metal wing fitted. 1 year after our own independence, 20th of June 1961, registered to Overseas Aviation Limited. 13th of January 1963, kẹ́lẹ̀ rí pé one company ẹ wo bí ó ti ń bọ̀ láti 1946
nígbà tó di 1961 wọ́n register sí overseas. Nígbà tó di January 19, 1963 wọ́n register with Alta International Airways ní Luton lórí M1. Nígbà tó di 15th of February 1968 àwa ti wà lógun Biafra nígbà yẹn. Kẹ́lẹ̀ imagine Biafra war was already ongoing in 1967 lógun yẹn bẹ̀rẹ̀. Ó dẹ̀ last for like over 3 years. Ní 1999 èmi ti wọ̀lú yìí nígbà yẹn. 1 year after I came to the UK, McDonald's at the Schwert, Austria. Ìlú kan ló ń pè ní Austria. After 22 years of a flight operations, the last journey of the GAGRW was on February 15, 1968. After a short stay in Germany, it was taken to Austria, spending many years on the visitor deck. I'm sure aircraft Ilomin. Nígbà tó di 19th of June 2001, the aircraft was given to the Austrian Aviation Museum by Vienna Airport. Volunteers from this facility dismantled and transferred it to Bad Voslo Airfield. I think they're talking about this particular aircraft. So, ẹ wò tán aircraft yẹn, kíyàn kan wá sọ fún apá wa náà ní history. Ẹ wò bó ṣe narrate history this particular aircraft títí dé bí báyìí. So, àwọn ní sọ́jú yẹn lọ, àwọn ilé náà ti fẹ́ gbéra ní ìsìnṣẹ́ ríran. Engine yẹn ti wà on, so ti fẹ́ gbéra. So, ọmọ Yorùbá, ó kù sí wa lọ́wọ́, tá bá dìde nísìn, ayé wa máa ṣe kí ni? Maximum 10 years gbogbo nǹkan ó ti máa dúró dáadáa. But níbi tá bá ti ń sọ pé àfẹ́ no problem. Ìyà jẹ ṣégè sí gbogbo wa lára. Kò jù bẹ́ẹ̀ lọ, so bó bá wọn kò gbọ́, bó bá wọn kò no gbọ́. Àwa máa sọ tiwa. A dẹ̀ ní dákẹ́ torí pé àwa mọ̀ pé ọ̀nà àbáyọ kan tó kù òun ni pé kíran yìí kó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ó dẹ̀ máa dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. There's no doubt about it. So ó máa dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, Yorùbá máa lọ. Ẹ lè dá dúró. Ẹ lè dá dúró láíláí. So So Befe Beko, Yoruba nation will definitely come true. So there's no doubt about it. Only what delay ni. So only what delay ni, but we will go. Nobody can stop it. Yoruba will become a full independent country, like Barolong. So, kò sí nǹkan táwọn politicians yẹn lè ṣe sí Yorùbá máa lọ. Yorùbá máa dá dúró. Ẹṣẹ̀dùmarè. Yorùbá máa dá dúró. Sí nǹkan táwọn politicians yẹn lè ṣe. We have to go. So, agbọ́dọ̀ lọ ni. Lílọ ni boy máa lọ. Because we've had enough of this nonsense, maltreatment, intimidation. All that needs to stop and end. And it's going to happen in our own lifetime. I'm sure most of you, whether you agree or disagree, that is your own cup of tea, not mine. So, what if you are general gone? So, the fẹ́ kí àṣeyọrí wà. So, àwa la máa sọ pé no, enough is enough. We've had enough and we need to go. So, I'm sure anyone that is disagreeing with us, á jẹ́ pé ó ní làákàyè. Làákàyè sọ fún ẹ pé ìran yìí tí wọ́n ti fi jẹ̀yà gan. So, they better ká tètè kúrò nísìn all together. So, mo kí gbogbo èèyàn wa lẹ́ẹ̀kan sí àṣeyọrí bí ṣe sọ. So, if that marry money here for now, I gotta go now. I have a lot of other things to do right now. Ẹ lọ máa múra sílẹ̀ fún
rally wa tó ń bọ̀ ìyẹn ló important. Mo kí Mr. Ali, mo kí Nekiti, mo kí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa, mo kí brother mi lẹ́ẹ̀kan sí o, ẹ kú ànáwọ́ sí ní gbogbo gbà, mo dúpẹ́ lọ́wọ́ yín o. I hope you enjoy the view. I just decided to have a stopover so and take information. But èmi ò lówó yẹn nísìn. We're talking about almost £15,000 to become an aviation, a flight pilot or whatever they call it. So all inclusive, a solo wing 4,500, en route 4,500, final approach 4,500. What I pay breakdown to ṣe owó tó máa fi gba license yẹn. Tó bá ṣe training tó máa sanwó license o. Tó bá sanwó license. Takes you up to 45 hours point with 10 hours dual and fly hours solo flying blah blah blah. Òyìnbó ti pọ̀ jù. But wọ́n ní tíyàn bá bẹ̀rẹ̀ ló máa ń parí. Táwa náà bá ṣe bẹ̀rẹ̀ Yorùbá nation yìí, a máa parí ẹ̀ lágbára Ọlọ́run. Ẹ jẹ́ n tọ́jú information yìí. Àwọn lọ fún ọmọ mi nílé. Bí wọ́n lè ní interest. Tọ́lọ́ bá bò mí láṣìírí. Màá ní kó wá ṣe training ẹ̀. Táwa dẹ̀ rẹ̀ tó máa sponsor èmi náà. Mo mind. Màá sáré bẹ̀rẹ̀ training yẹn kíákíá. A wúlò fún gbogbo wa o. Ara tá à ń sọ pé a ní ìdówó láti fi train àwọn èèyàn nìyẹn. Ẹ bá ń sọ pé kí la fi fowó ṣe. Máa béèrè pé kí la fi fowó ṣe. Bí a gbogbo nǹkan ló máa fẹnu sọ fún ẹ pé nǹkan tá fi fowó ṣe nìyẹn. Àwọn Fúlàní nísìn gbogbo wọn ló ń gba ransom. Tó bá gba ransom yẹn tán wọ́n rán àwọn èèyàn wá lọ ṣe training. Gbogbo àwọn training báyìí ló ń ṣe. Ìwọ máa disagree pẹ̀lú wa. Ẹ̀yin èèyàn wa, mo rí yín náà. A ṣe àṣeyọrí láṣẹ Èdùmàrè. Yorùbá nation no going back. Yorùbá nation for life. Gbogbo àwọn bàbá yìí nísìn. Ó ti pẹ́ ó lè jẹ́ engineer lélẹ̀ nísìn. Òun náà bá wo motorbike yẹn rí. Motorbike yẹn bad gan. Èmi náà ti rí lẹ́ẹ̀kan. Ta ló rí motorbike yẹn? Motorbike motorbike tí bàbá yìí wá wò. Ṣé rí motorbike yẹn? Ó wà pa gan ni. All right, I gotta go now. Thank you so much. Bye for now. Kenny, nice day. Àṣeyọrí la máa ṣe o. Àrí ajé jẹun. Porsche náà wà pa. Ọlọ́run ọba olówó ló máa kú re. Mẹ̀kúnnù máa jìyà kú ni. Ẹ wo Porsche yẹn. Ó wà pa gan. Ó gbẹ. Ó gbẹ yányá. Tó bá ń gbọ́ ó gbẹ yányá. Ó gbẹ yányá ni. Torí ràn Porsche ni. Ọlọ́run ọba ó gbẹ yányá. Yẹn zoom ẹ̀ kó lè rí wò dáadáa. Sórí Porsche ló ń pè. Àwọn tó ń pè Porsche. Anyway, I gotta go now because I'm running out of time now. I got a lot of things to cover up. So I ṣe àṣeyọrí o. Mo kí o gbolé o. Bye for now.